arábìnrin ok máa ṣiṣẹ́ á ṣe nǹkan tó ṣe. Mi ò ní ìdí ẹ máa wọ́n ti ṣe nǹkan tó fẹ́ ṣe fúnra rẹ̀. Mo fẹ́ fún yín lóògùn, mo fẹ́ júwe oògùn fún yín. Ẹ jẹ́ kí àwọn tó ń ṣe yẹ̀yẹ́ kó má ṣe yẹ̀yẹ́. Ìwọ tí ó serious ìwọ tó ń ṣe yẹ̀yẹ́ continue yẹ̀yẹ́ kó má ṣe lọ. Ó di ọjọ́ tí n bá kú di ọjọ́ kẹtó rántí mi kẹtó máa gbé ẹ ti sọ nǹkan nù. Ó di ọjọ́ tí n bá kú kẹtó mọ̀ ẹ pé ẹ ti sọ nǹkan nù. Oògùn tí mo fẹ́ júwe fún ẹ lénìí ó ṣiṣẹ́ fún ìtajà. Ó ṣiṣẹ́ fún ẹni tó nílé iṣẹ́. Ó ṣiṣẹ́ fún ẹni tó bá fẹ́ polówó ọjà. Àkọlé oògùn yẹn àkọlé oògùn yẹn ni wípé gbogbo nǹkan tí ń bá ṣe òun ni kí ayé máa rí. Gbogbo nǹkan tí bá ti ń ṣe káyé máa fókọ̀sì ẹ̀. Sọ pé táyé bá fókọ̀sì ẹ̀ wọ́n á rí tìẹ̀rù. Gbogbo nǹkan tí bá ti ń ṣe ní káyé máa rí. Oògùn tí fẹ́ fún ẹ lọ́sàn-án yìí nìyẹn. Lọ mú báyìí rẹ̀ kó kọ́lẹ̀. Èmi máa ṣoore títí máa fi kú ni máa ṣoore fáwọn ènìyàn. Ìwọ tí mo ṣoore fún tí o ti tara mi rí oore kan tàbí méjì tí o ta mi lọ́rẹ máa ṣàdúrà fún ẹ. Àdúrà yẹn pè ní o. Torí borí ẹ yí o síwún. Tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ọba Solomoni ṣoore fún ẹ. Wòrẹ́ àánú látara mi o ta mi lọ́rẹ. Màá dì pẹ̀lú ẹ spiritually. Ẹ tí ẹ ti fẹ́ máa fún yín ní sẹ́lọ̀fẹ́ àbí dìdìrín lẹ́pẹ́ mi.
ẹ rò pé ohun mi kí n máa fún yín níṣẹ́ ni? Ọlọ́run ló tì mí wípé gbogbo nǹkan tí bá ní kí n máa fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wípé màá rí gbà padà nílọ́po. Èmi wá fún yín lọ́fẹ̀ẹ́, ìwọ ọmọ orí agbòdì lára. Tó bá ti lo iṣẹ́ mi rí, tó bá ti sóore kan fún ẹ, tó bá ta mí lọ́rẹ, ó léwu fún ẹ. Bẹ́ẹ̀ ni, I don't tolerate nonsense. Area lèmi tẹ́lẹ̀, area lèmi, everybody know me that I'm area. Ó ti yé. Ìgbà tó lọ́dẹ̀ tí wàá lò mí ṣe pé òkè má ṣe wèrè mọ́, má ṣe àmọ́ ìtàmọ́, ó yá padà sọ́dọ̀ mi. Ó yá orí ẹ̀ tó sàn yẹn wá máa lò lọ́nà mi, wá máa fi wàásù fáwọn èèyàn. Èmi wá ń lo swag yẹn, swag tó yẹ kí n máa lò lórí ìtafọ́gò, mò ń lò fọ́lọ́run, ò ta mí lọ́rẹ, màá bójú ẹ jẹ́. Ìgbà tèmi wà lórí ìtafọ́gò, tó bá kọjá tó fún mi náà náírà, màá pa glass mọ́ mọ́tò, màá pa ìgò mọ́ mọ́tò àfọ́dànù. Ó sì ó kí mi wá ṣiṣẹ́ lórí ìtafọ́gò mọ́. Mo wá padà sọ́dọ̀ Ọlọ́run, mò ń ṣàgbèrò fọ́lọ́run. Èmi júwe iṣẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́, ò fún mi lówó, màá bójú ẹ jẹ́. Má ṣe o. Tó bá ti lo iṣẹ́ mi, tó bá ti mọ̀ wípé o mọ bó ṣe o mọ orí, má lo iṣẹ́ mi, ó léwu fún ẹ o. Ẹ̀dọ́ bá dẹ̀ fẹ́ lo iṣẹ́ mi, holy center. Ẹ̀dọ́ bá fẹ́ lo iṣẹ́ mi, rí pé olóòótọ́, ó dẹ̀ máa ń ṣàánú àwọn ènìyàn. Bí o ti lóòótọ́, bí o ti ṣàánú, bó lo iṣẹ́ mi kò ní dá. Tó ti mọ̀ wípé o lè ta mi lọ́rẹ, má lo iṣẹ́ mi o. Agbèjì lára o. Iṣẹ́kíṣẹ́ ló máa ṣe ní bọ́ọ̀dì ẹ o. Ọ̀nà méjì ló máa fi ta mi lọ́rẹ o. Kó tún lo iṣẹ́ mi, wà kọ́kọ́ ta mi lọ́rẹ. Tó bá tó wá lò tán, tó bá ti tó wá rí iṣẹ́, wà tó wá ta mi lọ́rẹ gé. Ẹ̀yin tẹ́ ti lo iṣẹ́ mi tẹ́lẹ̀ tí ẹ ò ta mi lọ́rẹ, ẹ ti dáràn lọ́wọ́ mi. Mo máa sọ pé kọ́lọ́ máa kọ́rọ́ pé one by one. Kọ́lọ́ máa fún mi lórúkọ yín one by one kí n máa dí pẹ̀lú yín, torí orí yín ò fẹ́ pé ẹ̀yà aláìmọ́ rí. Bíbélì sọ fún mi wípé, kí ni Bíbélì yẹn sọ? Ó ní ẹni tó bá fi ibi san ire, ibi kò ní kó nínú ilé ẹ̀. Ọjọ́ ìyá ni pé mo lọ sójà ni, màá ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn dà. Mi ò send àwọn òsínwín, mi ò send ẹni tó bá sọ pé òun ya wèrè, mi ò send ẹ̀wọ̀. Ẹni tó bá ń purọ́, mo hate ẹni tó bá ń purọ́ láyé mi. Gbogbo ìgbà tí mo wà lórí ìtafọ́gò, mo hate kéèyàn máa purọ́. Wo ṣe nǹkan sọ pé o ṣe, màá dáríjì ẹ̀. Wo lọ ń purọ́, mo hate kéèyàn máa purọ́. I hate it, I hate lie. Ẹ gbọ́ ọ̀dọ̀ Bíbélì sọ ni. Ó ní kí bẹ́ẹ̀ ni ẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ ẹ kó jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ó ní ẹ má búra o. Ó ní ṣùgbọ́n ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni kó jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kẹ́yìn kó jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ẹlòmíì ní sàdíjọ́ tá ti kọ́lé ṣọ́ọ̀ṣì lọ, kò pè mí rí wípé alàgbà o, mo fẹ́ ra asbestos ẹyọ kan sí ṣọ́ọ̀ṣì. Oògùn sáà ni alàgbà, oògùn wo ni? Oògùn àmúdó. Àrá máa pa ẹ̀mí, máa ń sọ oògùn àmúdó fún èèyàn. Alàgbà, oògùn wo ni? Oògùn mágùn. Oògùn wo lẹ̀rọ mágùn? Olísìnà. Wọ́n bá bí eré kó wọ́n lu iṣẹ́ mi, kó máa ta mi lọ́rẹ. Kò sí ibi tọ́wọ́ ẹ̀já mi ò dé. Etí ọba nílé, etí ọba lóko. Àfi tí ìbá fẹ́ dí pẹ̀lú ẹnìkan lóko. Èmi ń wá ikú kiri, mo fẹ́ ikú. Mo ní ìdí ikú, mo ń wá kiri. Mo fẹ́ lọ relax, wàhálà ti pọ̀ jù. Wàhálà ti pọ̀ jù fún mi, mi ò kì í sùn. Mo ń wá ikú kiri. Ìdí nìyẹn tí mo fi ń sọ fún ikú pé orí ikú dàrú, ikú sínwú. Mo fẹ́ relax. Mo ti pẹ́ láyé yìí. I am 234 years old. Ọmọ ọdún díẹ̀ lẹ pè mí ni.
235 years ayé ti sú mi. 234 years old àti jayé àti dóbò ti sú mi. Àti jayé jù. Àwa alákọ̀ọ́kọ́ a lo 100, àwa lẹ́ẹ̀kejì a lo 100, ẹ̀kẹta tó dédé àti jayé gan. Àwa wá ẹ̀kọ́ kiri, kì í ṣe bóyá àwa máa sá fún ikú. Tẹ́ bá fẹ́ test mi pé kẹ́ lè mọ̀ pé mo ń wá ẹ̀kọ́ kiri, ẹ sọ fún àwọn sójà tó wà lẹ́kọ̀ọ́ wípé kí wọ́n á gbé mi nílé. Tí bá ti déwájú wọn kàn béèrè wípé kàn sọ kíkan nínú wọn dá mi lóhùn pé are you mad? Ìjọ ẹ̀ lẹ́ máa tó mọ bí mo ṣe jẹ́ wípé bọ̀bọ̀ yìí lóòótọ́ wá ikú, wípé bọ̀bọ̀ yìí fẹ́ kú lóòótọ́. Ẹ̀kan wá àti fíìmù yẹn lọ́dọ̀ mi, kẹ́kàn wá fi test mi, kẹ́ create àwọn sójà bíi 7 kàbí bíi 100 kàbí bíi 10 kan wá sílé mi kíkan sọ fún mi pé are you mad Pastor Solomon? Èsì tí bá fún wọn ló máa fi mọ̀ pé bọ̀bọ̀ yìí fẹ́ kú lóòótọ́. Pé mi ò send anybody. Sáà tí máa jà lórí òtítọ́ lè méjà lé. Tí mi bá ti dófà díya tí mi ti pa èèyàn, kò sí ẹ̀kan tó wà láyé tí mo lè bẹ̀rù. Tí bá jalè ni mo lè bẹ̀rù èèyàn. Tí mi bá jalè kò sí ẹ̀ tí mo lè bẹ̀rù láyé yìí. Òtítọ́ ni mo jà fún. Mi ò jà fake, mi ò sí lẹ́yìn onírọ́, èmi ò ṣiṣẹ́ fún politician, mi ò kì í ṣiṣẹ́ fún yahoo, mi ò fẹ́ mọ̀ wọ́n. Mi ò fẹ́ mọ̀ politics, mi ò fẹ́ mọ̀ yahoo boy. Ẹ ń sì rí. Ọ̀run wo ti sọ pé kí mọ̀ máa pè mọ́. Ẹ dáríjì mi ẹ̀yin ọ̀run ẹ dáríjì mi. Ẹ̀yin politician, ẹ̀yin yahoo ẹ sórí. Wọ́n ní kí wọ́n máa ṣe pè mọ́. Ọ̀run ti bá ṣe ọ̀rọ̀ àná pé kí wọ́n ṣe pè fáwọn èèyàn mọ́. Ẹ̀bọ̀ máa dí pẹ̀lú àwọn ènìyàn. Anybody tó bá sì máa dí pẹ̀lú spiritual. Yes, oògùn yẹn lélẹ̀ yìí. Tó bá fẹ́ kí a máa rí gbogbo nǹkan tó bá ń ṣe, kò fẹ́ káyé focus yẹ. Irúfẹ́ yìí tí ẹ ń ta Facebook jẹun, tí ẹ ń wá population èèyàn ní YouTube. Èmi ò ní di ẹ̀. I don't need it. Ẹ̀yin tẹ́ ń ta Facebook jẹun, tẹ́ ń wá like, tẹ́ ń wá love, tẹ́ ń wá like kiri títì, tẹ́ fi ń gbowó lọ́wọ́ àwọn YouTube. Iṣẹ́ yín rèé. Èmi ò need ẹ̀, mi ò need ìpolówó ọjà, mi need anybody like me. Don't like me, don't love me, love yourself. Tí God bá ti love mo ti tó. Tí God bá ti love mo ti tó. Oògùn tí gbogbo ayé máa fi focus kan tó ń ṣe. Tó bá pè é sí program ayé máa focus yẹ. Tó bá pè é pé kẹ́ wá art film níbì kan, ìwọ láyé máa focus. Tó bá pè é pé kó wá dára níbì kan, ìwọ láyé máa focus. Tó bá pè é kó wá sí competition níbì kan, ìwọ láyé máa focus. Tó bá gbé ọjà sílẹ̀, ọjà yẹn láyé máa focus. Béèyàn 100 dígbà sílẹ̀, ìwọ ni wọ́n máa focus. Iṣẹ́ yín rèé. Tí bá ti sọ, tó bá béèrè question dáadáa kan lọ́wọ́ mi, tó bá pè mí máa bẹ́ẹ̀ pè fún ẹ. Èpè yẹn máa gbàdúrà fún ẹ ni mo ń sọ o, máa gbàdúrà fún ẹ. Àdúrà yẹn èpè ni o. Iṣẹ́ yẹn lélẹ̀ wà lọ́wọ́ àkànmùdù. Tó bá jẹ́ obìnrin wà lọ́wọ́ àkànmùdù 7. Tí àwọn kan tó pè lákànmùdù, èmi ò mọ orúkọ tó ń pè lóyìnbó. Ẹ pé èèyàn kan tó bá jẹ́ ọmọ Yorùbá ládùúgbò yín, ẹni kí náà pè ní àkànmùdù. Àkànmùdù tó máa ń rùn yẹn, tó bá ti pa tó máa ń rùn rírun wèrè, tó bá pa báyìí àkànmùdù yẹn ó máa balẹ̀. Lọ mú àkànmùdù yẹn kọ́kọ́ pa sí yàrá ẹ̀, ó máa rùn gbà. Ayé gbogbo ẹni tó wà nílé ló máa mọ̀ pé ó ti pa àkànmùdù. Ó mà ṣe o, ó dá kéèyàn ní ìwé odù Ifá lọ́wọ́. Mo ní kẹ́ lọ ra odù Ifá, gbogbo yín ṣe kántankàntan. Àánú ìsinmi lọ́pọ̀lọpọ̀. Mi ò sọ fún ẹ pé ìwé odù Ifá mo ti rí lè tí mo sọ yìí o. Bọ̀ tó dá kí èèyàn ní ìwé odù Ifá lọ́wọ́. Tó bá ní ìwé odù Ifá, wàá rí àwọn abàmì àṣírí tí àwa ò fókọ̀sì. A ò dẹ̀ ní mọ̀ pé oògùn ńlá ni. Wàá lọ wá àkànmùdù. Tó bá jẹ́ obìnrin wàá wá 7, àkànmùdù 7. Tó bá jẹ́ ọkùnrin wàá wá àkànmùdù 9. Wàá wá lọ wá ìwù òbúkọ, ìwù ara ẹyọ 7 tító. Ìwù ẹ̀yìn wàá kọ̀ fàtù tàbí kẹ́kọ̀ọ́ gé ìwù ara òbúkọ. Ọ̀hún pé tí òbúkọ bá gbàdúgbẹ̀ kọjá wọn máa ṣe kí ni
wọ́n máa rùn ni olóore ẹ gbọ́dọ̀ máa gbóòórùn ẹ o gbọ́dọ̀ rí ẹ wọ́n máa rùn wípé èwo ló tún rùn níbí yìí bàbá ti wọ̀ ẹ́ báyìí wọn nílé gbójú kúrò sáà rí wípé iṣẹ́ tó fẹ́ ṣe kó dáa ó tán. Akamudu, irun òbúkọ, akamudu méje tó bá bẹ̀rẹ̀, irun òbúkọ méje tó bá jọkùnrin, akamudu mẹ́sàn-án, irun akamudu mẹ́sàn-án, irun òbúkọ mẹ́sàn-án. Tó bá jẹ́ obìnrin, wàá já ewé efinrin méje. Tó bá jẹ́ ọkùnrin, wàá já ewé efinrin mẹ́sàn-án. Ṣé wèé kọ́ sílẹ̀ kàbó kan ránjú mọ́ mi ò tó bá pè mí tó bá sọ fún mi pé ò gbọ́ dáadáa màá ṣépè fún ẹ. I repeat, akamudu tó bá jẹ́ obìnrin méje, tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án. Irun òbúkọ, irun ara ẹ̀ tó bá jẹ́ obìnrin méje, tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án. Ewé efinrin tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án, tó bá jẹ́ obìnrin méje. Wàá jó papọ̀ kí mẹ́ẹ̀ta yìí. Tó bá ti wá jó papọ̀, tó ti jó papọ̀ dáadáa, wàá wá lọ wá oyin díẹ̀, oyin kábíyèsí Elédùmarè, oyin má jẹ́ kó mèsì oyin yẹn o, oyin gidi ni o. Wàá pò mọ́ díẹ̀, wàá pò mọ́ díẹ̀, wàá pò mọ́ díẹ̀, wàá pò mọ́ kò ní pọ̀, wàá fi mèsì díẹ̀, wàá fi mèsì díẹ̀. Lọ ra lọ́fíńdà, wọ́n lè lọ ra holy michael perfume tó bá ní scent. Tó bá kàn ti fẹ́ jáde wọkàn tẹ̀ sára ó ti tán, wọ́n dáràn. Tó bá ti fẹ́ lo kinní yẹn kíyèsára o, àwọn obìnrin máa gba tiẹ̀ o. Tójú obìnrin ló ń lo, àwọn ọkùnrin máa sálé ẹ o, tó wọ́n máa wù ẹ́. Ọkùnrin máa wù ẹ́, obìnrin máa wù ẹ́. Tó bá kíyèsára wà ló má gùn. Nǹkan tí n bá ti ṣe ni kí ayé máa wò, iṣẹ́ ẹ̀ nìyẹn. Tó ti yé yín, ẹ̀ tó bá ní question yín sì kó béèrè kó tó di pé máa lọ. Tí bá kó bí tó bá pè mí, màá bẹ́ pè fún ẹ, ìyẹn 1. 2, tó bá mọ̀ pé o ò lè ṣe kí bá ẹ sí, màá gba 100,000 tí ò ní di 1 naira. Ṣèbí wọ́n lè wọnú igbó lọ ni, tí o bá ti lè wọnú igbó lọ, èmi máa bá ẹ wọ̀ lọ, màá lọ bá ẹ wá Akamudu 100k tí ò ní di 1 naira. Kò ní di 5, kò ní di kọ́bọ̀ lórí 100k yẹn. Tí n bá fẹ́ bá ẹ ṣe ni o, tó bá pè mí ló fẹ́ bá ẹ ṣe ni o. Kàbí kẹ̀kẹ́ wọ fúnra lọ sí wọnú igbó lọ. Tó bá wá Akamudu tó bá rí, tó bá wá Akamudu bó ṣe lè rí Akamudu, jẹ́ kí sọ fún ẹ. Akamudu lọ wá inú igbó kan kó ró, kó yàgbẹ́ síbẹ̀. Tó bá ti yàgbẹ́ síbẹ̀, tó bá tó ọjọ́ bíi 4 kó lọ wo bẹ̀. Akamudu àti jọ síbẹ̀, jọ lóríṣiríṣi. Ibi tó ti lè rí Akamudu nìyẹn. Yes, Akamudu tí lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá wípé kí náà pè l'Akamudu. Kí lélẹ̀, soda are not what? Soda are not what? Ìdí tí mo fi sọ ọkọ tí mo sọ yẹn ni pé ẹ lè rò bí a fún bò pé mà ní tó bá rí kó máa sá. Nǹkan tí mo ń proof fún yín ni pé èmi ọba Solomoni, tí mi bá ti jalè, tí mi ti dó fàdíyà, tí mi ti pààyàn, kò sẹ́dá kan tó wà láyé tí mo lè bẹ̀rù. Nǹkan tí mo sọ fún yín ni ìtumọ̀ ẹ̀, nǹkan tí mo sọ yẹn. Kìí ṣe yín míyín o, tó tán ara kan tá a sọ rẹ o, kò bá ṣe lọ gbé yín mímí rẹ o, kìí ṣe yín míyín. Akamudu wérùn, Akamudu kìí ṣe yín mímí ọ̀tọ̀. Ẹni tó bá fẹ́ béèrè question kó béèrè. It's not yín míyín Akamudu.
ó yàtọ̀ sí yínmíyínmí o. Oya, who ask question may you ask I dey go. Mo fẹ́ lọ sí program alẹ́ ẹ ti mọ̀ pé mo máa wàásù lálẹ́ yìí mo máa wàásù máa pọ̀ lálẹ́ yìí bí kan mi mo máa wàásù la táàmù mi ti fẹ́ tó mo ní pẹ́ lọ wàásù ta ló ní question kó béèrè mo ti ń lọ. Gbogbo ẹni tó bá sọ̀rọ̀ anyhow this time around màá máa gbàdúrà fún wọn. Àdúrà yẹn náà ni lórí ẹ̀ wo ti kú. Ìwọ tí bá sọ pé mo gbàdúrà fún tí bá gbàdúrà fún Olúwa pé kí n má ṣe pè mí pé kí n má gbàdúrà fún yín ẹni tó bá ti ṣẹ̀ mí pé kí n má gbàdúrà fún ìwọ tí mo ti gbàdúrà fún tí mo sọ pé mo fẹ́ gbàdúrà fún ẹ lágbájá ikú pa ẹ́ nìyẹn. Yes, bó ti kọjá àyè ẹ níwájú mi bí mo bá ti júwe oògùn bó bá ti bá ẹ lára jọ kọjá lọ wo program mi wo ṣe àyẹnusọ lásán àdí pẹ̀lú spiritual wo ṣe àyẹnusọ bó jẹ́ sójà máa dì pẹ̀lú ẹ̀ bó jẹ́ ọlọ́pàá máa dì pẹ̀lú ẹ̀ bó jẹ́ Buhari máa dì pẹ̀lú ẹ̀ bó jẹ́ ọba máa dì pẹ̀lú ẹ̀ tó bá ṣe àyẹnusọ sọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí mi ò fi pè ẹ́ nǹkan tí mi ò sọkọ̀ sáìn yẹn tó bá lọ dá sí ó léwu. that's all a gbàdúrà fún ẹ bẹ́ẹ̀ ni àdúrà lọ́lọ́run kí n máa gbà ẹ́ sọ ní kí n máa ṣèpè mo ní kí n máa gbàdúrà fún yín kóòdù ẹ̀ mo ti fún yín lọ́sàn-án yẹn láàárọ̀ yẹn program àárọ̀ yẹn lọ wò ọ̀run bá mi sọ̀rọ̀ májú ni. Happy beautiful Sunday to you Ọba Solomon of all nations ìwọ ti sóríire Gbénga ọmọ ṣe bí so ṣé kò sẹ́ni tó ní question kí n máa lọ. tó bá sí oògùn gbogbo nǹkan tí n bá ṣe ní káyé máa focus nìyẹn o gbogbo nǹkan tí n bá ṣe ò ní káyé rí oògùn ẹ̀ mo ti júwe fún yín tó bá pè mí tó bá lọ ń béèrè question lọ́wọ́ mi máa bá ẹ jà a sọ̀rọ̀ sí ẹ yánnayànna báwọn pọ̀ fẹ́ mọ oògùn yìí tọ́jú fídíò yìí kó lọ wo nǹkan tí mo ní kó ṣe lọ sí tó bá ti jẹ́ fún ẹ tàmí lọ rẹ kó tún sí kọ́kọ́ tàmí lọ rẹ tó bá mo fẹ́ so oríire ni o wípé alàgbà mo fẹ́ so oògùn tẹ́jú èèyàn ọ̀yá ẹgbà. Bye for now.